bọ̀dá bá ń tún kíní rìpíìtì lágbẹ̀. ẹni ìyàbí olómi kan ò sí. oní méjì ló kú àfaradà. ẹ sọ pé lọ́hùn. oní mẹ́ta ó kú ìrọ̀jú. oní mẹ́rin ó dópin kádàrá. láìlá. oní márùn ló gòkè àṣejù. láìlá. oní mẹ́fà kú palẹ̀mọ́. ó méje ọmọ dàbọ̀lẹ̀ tó. ṣe bá fẹ́ gbọ́ túmọ̀ rẹ̀. mo fẹ́ gbọ́dọ̀ àmọ̀dá mi ní wọ́n ti. ẹni ìyàbí olómi kan ò sí. bẹ́ẹ̀ bá lómi kan ó lè dire gbèrègbè ọjọ́ alẹ́. fìrùgbọ̀fẹ̀ náà ń di àrò. Allahu Akbar. àdìrò gbọ́ sọ pé abẹ́dá kó lọ fi rọkà. ní búkà ọlọ́kà. Muhammadu Rasulullah. bẹ́ẹ̀ yẹn bá wá tó wá lọ rè é pọn mí di kànga. ó fi dòrò tì ṣubú o. ó méjì ó kú àfaradà táwọn wí. bí kò lọ kó dé kó bájà ńlẹ̀. ìyá alágbájá lọ́ba yà alágbájá. kàngbọ̀n ìyá ẹjọ tàkóró gan. ó méjì kú àfaradà. ó mẹ́ta kú rọ̀jú. ìyá àyàlẹ́ kú. ó rè é pé pàṣọ. káwá di ìyá ìyàwó. káwá ní kòkòrò mọ́ ọ lọ. ó pe sound studio ní kíní jẹ́ bẹ́ẹ̀. ó lọ rè pọ̀ sùpá ní. bàbá ti lówó sùpọ̀ pé màláìka. ìjẹ́ ló lè gbé díẹ̀. ẹ wá rí onímẹ́rin tó dópin kádàrá. bẹ́ẹ̀ lọ lọ́hùn wí o. bàbá ti lè ṣe déédéé láàrin wọn. ṣé wàá ró márùn tó gòkè àṣejù. ó ti kọjú òfin Ọlọ́run. Allahu Akbar. ó ti kọjú òfin Ọlọ́run. ó gòkè àṣejù nu. Allahu Akbar. kọ́lọ́ òwì ní í ṣe. Allahu Akbar. bẹ́ẹ̀ lọ lọ́hùn wí. mẹ́rin ni èsè márùn. tẹ́ ẹ bá ti àgbẹ̀ fẹ́ mẹ́fà. ó mẹ́fà. ó kú ìpalẹ̀mọ́ ni o. Allahu Akbar. wàhálà kìíní wàhálà kejì ìkẹta ìkẹrin ó máa kọjú òfin Ọlọ́run. olórí márùn ó ti kọjú ìkẹfà ó ti kú ìpalẹ̀mọ́. Allahu Akbar. lẹ́yìn méje báyìí ó dábọ̀ lè jù. Allahu Akbar. lẹ́yìn ikú ńkọ́ kò sí nǹkan kan. kí ni wọ́n ti bọ́dá. Okay. ẹ